nǹkan tó ṣẹlẹ̀ ní bàbá ńlá tó ṣẹlẹ̀ ní àti rí àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní Yewa, Èkìtì, Kogi, ní Ẹ̀gbẹ́ àti àwọn tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá, àti rí pé fìrífìrí ogun ó ti ń wọlé. Ìdí ẹ̀ la fi pè àpéjọ yìí kí àwa ààrẹ ìkànsù gẹ́gẹ́ bí olórí ogun ilẹ̀ Yorùbá láti sọ fún àwọn ọmọ Yorùbá pé kí a ṣọ́ra ká wo agbègbè wọn dáadáa pé àti rí fìrífìrí ogun. Àti wá gbọ́ àwọn kankan wípé àwọn jàǹdùkú yìí wọ́n ti wọ ilẹ̀ Yorùbá tí àwọn olóyìnbó ń pè ní infiltration. Àti wá gbọ́ pé tírélà tó wá fi kóyàn wá ní abẹ́ tírélà yẹn àwọn nǹkan ìjà ló wà lábẹ́. Àná ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń kó wá kì í ṣe ara Nàìjíríà nìkan, Chad àti Niger. Òun ni a fi sọ fún àwọn Yorùbá lọ́balọ́ba àtàwọn gómìnà wa pé a ti sọ fún yín o kí a jọ ṣiṣẹ́ papọ̀ lórí ọ̀rọ̀ àgbèyẹ ẹ̀gbọ́n láti bí ọdún méjì sẹ́yìn o, òun ló délẹ̀ báyìí o. Ó máa wá dìgbà yẹn kó máa ní kílà rẹ̀ ń ṣe. Ààrẹ lọ́gàá ní traditional system náà ti wá ní àwọn ọ̀gá tó ń ṣe olórí ìpínlẹ̀ kọ̀ọ̀kan tó jẹ́ àwọn gómìnà. Ààrẹ ò lè ṣe nǹkan kan tí àwọn aláṣẹ ò bá sọ pé ó yá. Bí ẹ bá tẹ̀lé káàrẹ ṣe nǹkan, ìjẹ́ tẹ̀lé fún ààrẹ ní nǹkan tó máa fi ṣe nǹkan kan. Ní ayé àtijọ́ wọ́n bá fẹ́ rán jagunjagun kó lọ jagun, àwọn alágbára ìlú wọ́n á dá agbára jọ fún pé ètò ẹníyàn amọ̀gbẹ́ ní nǹkan ṣùgbọ́n ti gbélé yìí. Ó ní àwọn ètùtù tí wọ́n máa ṣe tí wọ́n fi páàkì àwọn jagunjagun yìí. Ṣùgbọ́n tẹ bá rẹ́ nìkan tó jáde nínú afẹ́fẹ́ àbí ẹ̀rọ ayélujára pé káàrẹ̀ lọ sógun, wọ́n pé ọ̀tá ilẹ̀ Yorùbá wọ́n rán ni ogun ò ṣe nǹkan tí wọ́n pé wọ́n kàn ń tìyàn lọ láì jẹ́ pé gbogbo ìlú gbìmọ̀ pọ̀ pé kò jókòó kí wọ́n á lọ jagun. A ní ogun tí ṣẹlẹ̀ o, ṣùgbọ́n àkìrí fìrífìrí ogun pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo òkè ọya yìí. Ní àná vice principal ní Kebbi State wọ́n pa boarding house ni wọ́n dẹ̀ kó àwọn ọmọ obìnrin márùnlélógún wọ́n ti kó lọ báyìí. Ojoojúmọ́ là ń gbọ́ wọn ọ̀fọ̀ lórílẹ̀‐èdè. Wọ́n ní ikú ló dẹ̀ kojúbọ ni òwe ní pamọ́ ni. Àfẹni tí ò bá fẹ́ràn ààrẹ la sọ pé kò yẹ kí Yorùbá múra. Tí a bá wo gbogbo Nàìjíríà, ilẹ̀ Yorùbá ló dàbí bó ṣe ní àlàáfíà díẹ̀ lórí ààbò díẹ̀. Wọ́n dẹ̀ ń súnmọ́ mi ní wọ́n súnmọ́ wa díẹ̀. Tẹ́ bá wo nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara State, ìran mẹ́rin ló wà ní Kwara State: Fúlàní, Yorùbá, Tápà àti Bàrìbá. Wọ́n àtà gbogbo àwọn ìran mẹ́tẹ̀ẹ̀ta yòókù ibi tí ilẹ̀ Yorùbá wà nìkan náà àtàkì. A dẹ̀ mọ̀ pé ojoojúmọ́ àwọn aláṣẹ paná ìròyìn nǹkan tí ò mú ààbò dáadáa wá bá orílẹ̀-èdè wọn tí à ń pè ní security threat. So à ń pe ìpàdé oníròyìn tó jẹ́ ìpàdé oníròyìn àgbáyé kí gbogbo ayé lè mọ̀ pé kí wọ́n múra, pé kí olúkálùkù nǹkan tó bá ní kó múra láti fi dáàbò bo ilẹ̀ Yorùbá. A dẹ̀ ti sọ nínú àdàkọ yìí wípé kò sí nǹkan tó burú tí Amẹ́ríkà bá wà ràn wá lọ́wọ́. Orílẹ̀-èdè Nàìjíríà wọ́n lè sowọ́pọ̀ pẹ̀lú Amẹ́ríkà láti mú àwọn àbáyéjẹ́ yìí, àwọn tó ń mu ẹ̀jẹ̀ lójoojúmọ́ yìí, láti mú ọkọ̀ lórílẹ̀-èdè wa.
tí ò bá lè ṣọ́ ilé ẹ̀ alágbára àdúgbò àwa bẹ́ẹ̀ ṣọ́ torí ọ̀ràn tó bá ṣẹlẹ̀ lórí nínú ilé ẹ̀ á kan àdúgbò tó bá yá. ààrẹ má gbàgbé pé Amẹ́ríkà ní business interest ní Nàìjíríà tá a bá quantify business interest Amẹ́ríkà kò lè less than $80 billion. wọ́n dẹ̀ mọ̀ pé tí àwọn ò bá tètè dá sí tí ogun bá ṣẹlẹ̀ á fẹ́ business interest wọn. ẹ má dẹ̀ gbàgbé pé 250 million people ló wà ní Nàìjíríà tí wọn ò bá tètè dá sí kán mú àwọn tó fẹ́ dógun lẹ́kọ̀ọ́ yìí tí ogun bá ṣẹlẹ̀ kò sí country tó lè gba refugee wa ní West Africa 250 million. ní last week ní South Africa àwọn Palestinian tó lówó kẹmọ̀ kan pè lógun wọ́n dẹ̀ ṣátà plane kan wọn ní passport wọ́n dẹ̀ nǹkan máa gbé wọn lọ South Africa wọ́n fẹ́ lọ ṣe refugee bẹ̀ wọ́n débẹ̀ àwọn aláṣẹ South Africa wọ́n dá wọn dúró fún 12 hours torí kò sí passport lọ́wọ́ wọn ogun ti displace wọn. so àwọn tó bá ní nàláì kọ́ mọ̀ nǹkan tó ń jẹ́ ogun ẹni tó bá ní nàláì kó lọ sí Benue State kó lọ mọ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ sí Benue State àti Plateau State. ẹni tó bá ní nàláì kó lọ sí Borno nǹkan tó ń ṣẹlẹ̀ sí Borno torí pé kò tí ì ṣẹlẹ̀ sí wọn bí Yorùbá ò bìbí ẹ̀. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi tó dẹ̀ pé ó máa ń wọjọ́ wájú òun la fi pe pàdé oníwèrò láti ṣe àìmọye àdúgbò àwọn oníwèrò ìṣòro níkọ̀ọ̀kan ṣùgbọ́n lè jẹ́ ìpàdé oníròyìn àgbáyé tí wọ́n pè ní World Press Conference. Ṣé àdúpẹ́.